ẹ jẹ́ á ṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá lónìí tí ń ṣọjọ́ Wednesday August 26 ọdún 2026 ìtawà nú ẹ̀yẹ. Mo kí Ọlọ́run bá mo ṣe ìbò Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣe bọ̀ Ọ̀rúnmìlà àtórí ẹni tí ò sunwọ̀n ṣe ẹlẹ́rìí ìpín tó ń tayàn mọ́, mójúbọ ọkùnrin mójúbọ obìnrin. Mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ bá ń ṣe fídíò yìí ẹ̀pin kó jẹ́ òlú àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Kí ẹ sì má gbàgbé láti fọ́lọ̀ wa látàrí ojoojúmọ́ báyìí là ń pòsì irúfẹ́ fídíò báyìí fún olùọmọ aráyé. Oníràwọ̀ iná tó kanran yẹn Harry Stabila rin March 21 sí April 20 ọjọ́ ìyọjọ́ ayọjọ́ dùnú ọjọ́ ire báyìí ló jẹ́ fún yín. Ọjọ́ tó ṣe é pé ó pọ̀ nínú yín máa dùn yín gbà látàrí pé ẹ̀rọ ayé falẹ̀ mọ́ nǹkan tó ṣe kókó fún yín láti mójútó dáadáa lọ́jọ́ tòní, tó sì jẹ́ pé ẹ máa rí sọ́pọ́ọ̀tì dáadáa àwọn èèyàn agbárùkù sí yín dáadáa lọ́jọ́ tòní. Ẹ máa rí sọ́pọ́ọ̀tì àwọn èèyàn tó rọ̀gbà yín ká, àwọn ọ̀rẹ́ afẹ́ bá yín ṣe ẹ̀yin náà fẹ́ bá àwọn ọ̀rẹ́ ṣe lọ́jọ́ tòní. Àwọn tó rọ̀gbà yín ká fẹ́ dúró sí ìgbàgbàgbà lọ́jọ́ tòní. Ọjọ́ tòní ọjọ́ tó tayọ ló jẹ́ púpọ̀ nínú yín máa láwọn àfisí ọkàn tẹ máa ṣe fún èèyàn lọ́jọ́ tòní, tó sì jẹ́ pé àwọn èèyàn máa appreciate ẹ̀ dáadáa lọ́jọ́ tòní. Nídìí iṣẹ́ yín àwọn èèyàn máa appreciate yín dáadáa lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni àwọn tẹ bá jọ ṣiṣẹ́ papọ̀ wọ́n á dúró sí ìgbàgbàgbà, wọ́n á support yín bí mo ti ṣe sọ. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́, kò sí wàhálà kò sí ìdààmú kò sí mímí ọkàn rárá lọ́jọ́ tòní. Gbogbo àdúnyìn ìgbà fún yín lọ́jọ́ tòní. Ẹ ṣàfi ara yín ẹ bá àwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́. Ẹ ìfẹ́ ló pẹ̀lú àwọn èèyàn. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn, àwọn èèyàn náà máa ṣe dáadáa sí yín padà. Iṣẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára. Ire ó lè wọlé fún yín lọ́jọ́ tòní. Tọ́pọ̀ èsì jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 kọjá ìṣẹ́jú 10 láàárọ̀ sí aago 12 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lọ́kì àbà fún yín lénìí. Oníràwọ̀ ìpàlámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20 ọjọ́ ìyọjọ́ ayọjọ́ dùnú. Ọjọ́ ire báyìí lọ́jọ́ ìjẹ́ fún yín. Ọjọ́ tó ṣe é pé ó pọ̀ nínú yín ọ̀rọ̀ ìdàgbàsókè iṣẹ́ yín ló máa wà lọ́kàn yín gbágbágbá. Ẹ fẹ́ ní mójútóṣẹ́, ẹ fẹ́ ní falẹ̀mọ́ṣẹ́. Tẹ bá ń jáde lọ ẹ rí dájú pé múra dáadáa kí ẹ dùn yín lójú. Ẹ jẹ́ kí ìrìnsí yín kó jọjú. Bẹ́ẹ̀ sì ni ẹ kí ìsàrà lọ́jọ́ tòní. Gbogbo nǹkan tó lè affect reputation yín kẹjìnà sí pátápátá lọ́jọ́ ti tòní o. Ẹ rí dájú pé focus lórí iṣẹ́ yín. Ẹ sì ṣe dáadáa sáwọn customer yín. Ìṣe dáadáa sí wọn èyí máa bí kí ẹ̀yin náà rí dáadáa bá mú. Àwọn kankan wà tó ṣe é pé ẹ̀ ń lé pé kẹ́ ṣe láṣeyọrí. Tẹ bá tẹpá mọ́ṣẹ́ dáadáa lọ́jọ́ tòní ó ṣe é ṣe kí ẹ láṣeyọrí náà ṣe nígbẹ̀yìn. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ fún yín láti fi ṣàtúnṣe iṣẹ́ yín, láti fi focus lórí káríà yín. Ẹ gbé iṣẹ́ yín rú gẹ̀gẹ́ lọ́jọ́ tòní. Ẹ má jẹ́ kí nǹkan kan kàn yín jọ ọ̀rọ̀ iṣẹ́ yín lọ. Ẹ rí dájú pé ẹ mójútó iṣẹ́ yín, ẹ mójútó ipò yín láwùjọ. Tẹ bá lè ṣe é ẹ máa rí dùnnú, ẹ sì máa rí ipò padà níbi iṣẹ́ yín. Iṣẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ. Ẹ̀yin tẹ́ ń wá iṣẹ́ àsìkò yìí ó ṣe é ṣe kí ọ̀pọ̀lọpọ̀ yín kẹ́ gbèsè ayọ̀ níbi iṣẹ́ tí ẹ bá ti ń wá àbí ibi tẹ́ ti bá ti submit CV àbí application letter sí tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín náà dára lénìí. Ire ó lè wọlé fún yín lénìí látara títẹpá mọ́ iṣẹ́. Ẹ máa rí ipò padà kọ lórí iṣẹ́ yín lọ́jọ́ tòní. Forest green jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 3 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lọ́kì àwà fún yín lénìí. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21 ọjọ́ yìí ọjọ́ dùnú ọjọ́ ayọ̀ ọjọ́ ire báyìí ló jẹ́ fún yín. Gbogbo nǹkan yá dùn yín gbà lọ́jọ́ tòní. Púpọ̀ nínú yín ire ọ̀nà jíjìn ó máa wọlé fún yín lọ́jọ́ tòní o. Àǹfààní kan á wọlé fún yín lọ́nà yìí jìn. Àwọn èèyàn máa gba tí yín dáadáa káàkiri àgbáńláyé lọ́jọ́ tòní. Ọjọ́ dùnú ọjọ́ ayọ̀ lọ́jọ́ tòní jẹ́ fún yín. Gbogbo nǹkan yá lọ bó ṣe yẹ kó lọ tí ò ní sí wàhálà tí ò ní sí dààmú rárá. Gbogbo nǹkan yá lọ peacefully ni tó ṣe é pé inú yín á dùn ayọ̀ yín á kún lọ́jọ́ tòní. Gbogbo nǹkan tẹ bá sì ń dáwọ́lé pátápátá báyìí ìrọ̀rùn ìrọ̀wọ́ ìrọ̀sẹ̀ la máa bọ́ sí. Àwọn èèyàn dá yín mọ̀ sí dáadáa. Ẹ má dàbí wúrà lójú àwọn èèyàn lọ́jọ́ tòní. Àwọn èèyàn nífẹ̀ẹ́ yín dáadáa. Ẹ máa lẹ́ràn ọ̀fẹ́ níbikíbi tẹ bá wà. Àyíká yìí tẹ bá wà àwọn èèyàn máa gbà tí yín dáadáa. Iṣẹ́ tẹ bá ń ṣe àwọn èèyàn máa gbà tí ẹ dáadáa. Ọjọ́ tòní ọjọ́ ìrọ̀rùn ló jẹ́ látòwúrọ̀ tí dàṣà lẹ́gbọ̀n. Ẹ lọ́jọ́ tòní lọ́nà tó máa gbà ràn yín lọ́wọ́. Ẹ rí dájú pé lo creativity yín lọ́jọ́ tòní láti fi ṣe nǹkan tó ṣe é pé á jẹ́ nǹkan àgbàyanu títí láéláé táwọn èèyàn máa wò pé lágbájá wo ló ṣe báyìí, tàmẹ̀dúró ló ṣe báyìí, nǹkan tó ṣe nǹkan tó dáa ní ọkàn yín á balẹ̀. Ọjọ́ tòní ẹ máa rí gbámú dáadáa, iṣẹ́ yín á lọ dáadáa. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára. Ire ó lè wọlé fún yín lénìí. Ẹ má wá gbéraga rárá. Ẹ ní ìrẹ̀lẹ̀ ló jára. Òun lè máa fi jèrè ọjọ́ tòní. Indigo jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 5 kù ìṣẹ́jú 10 ní ìrọ̀lẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lọ́kì àwà fún yín lénìí. Oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22 ọjọ́ ìyọjọ́ ayọjọ́ dùnú ọjọ́ ire ló jẹ́ fún yín o. Ọjọ́ tó ṣe pé ó pọ̀ nínú yín intimacy yín àti olólùfẹ́ yín á deep gidi kan. Connection yẹn máa wà ńbẹ̀ dáadáa lọ́jọ́ ti tòní. Á dàbí ìgbà pé olólùfẹ́ yín ló ṣe máa rí lọ́jọ́ tòní o. Púpọ̀ nínú yín lẹ máa ní higher libido bá ti ṣe sọ lánàá. Ó sì máa wà ńbẹ̀ lọ́jọ́ tòní o. Ó dára kẹ́ fàsìkò yìí kẹ́ fi wà pẹ̀lú olólùfẹ́ yín kẹ́ ṣe dáadáa sí wọn. Bẹ́ẹ̀ sì ni ìbáṣepọ̀ yín àti àwọn tó dàbí ìgbà pé ó jẹ́ àná yín ó ṣe é ṣe kí ẹ ní kankan tí ẹjọ́ fẹ́ sọ papọ̀ lọ́jọ́ tòní tàbí kí ìbáṣepọ̀ yín wọnú ara lọ́jọ́ ti tòní. Bákan náà sì rí púpọ̀ nínú yóò ṣe é ṣe kẹ́ sẹ́ǹsì àwọn ìpò padà kan nínú ìgbésí ayé yín lọ́jọ́ tòní. Opportunity èyíkéyìí tó bá wá jẹyọ ẹ rí dájú pé ẹ grab ẹ̀ tó rọ́pọ̀lọpọ̀ yín ẹ lè ránfààní ire ìfàtẹ̀tẹ̀ iṣẹ́ fún rárá lọ́jọ́ tòní. Dájú pé focus lórí transformation life yín lọ́jọ́ tòní. Gbogbo nǹkan tẹ́ bá nílò láti yí padà nínú ayé yín támúká yín tún dára támúká yín tún ní tẹ̀síwájú òun ni kẹ́ ṣe lọ́jọ́ tòní o. Kọjọ́ tòní lè lọ dáadáa, iṣẹ́ yín á lọ dáadáa, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára.
ire ó lè wọlé fún yín lénìí. Orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 kù ìṣẹ́jú 10 ní ìrọ̀lẹ́ sí aago 7 kọjá ìṣẹ́jú 13 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ iná tó gbóná rere Leo tàbí láàrin July 23 sí August 22 lówùúrọ̀ kùtù ṣáájú ó ṣeéṣe káwọn kan tó ti jà ràn yàn láti bí alẹ́ àná kó tó wáyé láàárọ̀ yìí láàrin èèyàn tó lólùfẹ́ yín. Àwọn èèyàn tó lólùfẹ́ yín lè má fi bẹ́ẹ̀ gùn régé dáadáa tó lówùúrọ̀ ọjọ́ tòní, tàbí káwọn kankan fẹ́ ṣẹlẹ̀ tó máa fẹ́ dàbí stress púpọ̀ lọ́jọ́ tòní láàrin èèyàn tó lólùfẹ́ yín. Abẹ́rẹ́ èèyàn àtẹnitẹ́jọ́ dàkọ́pọ̀, abẹ́rẹ́ èèyàn àti ọ̀gá eléyìí lè wáyé látara anything tó bá ti jọ wọ́n partnership lọ́jọ́ sí tòní. Ẹ ké sára lọ́jọ́ tòní, ṣùgbọ́n kò ní pẹ́ kò ní jìnnà gbogbo nǹkan ẹ̀ máa kásẹ̀ ńlẹ̀, gbogbo ẹ̀ máa níyànjú, téèyàn wá padà dá, téèyàn wá padà dùn títí tí ilẹ̀ àfiṣó lọ́jọ́ tòní. Kò wá ní sí wàhálà, kò ní sí ìdààmú. Ọjọ́ olólùfẹ́ wa lọ́jọ́ tòní jẹ́. Ẹ fi yanjú gbogbo nǹkan tó dàbí àwọ̀ láàrin èèyàn tó lólùfẹ́ yín kí gbogbo ẹ̀ kó regbè kí ó lòdù lọ́mọ mi, kẹ má rí wàhálà, kẹ má rí ìdààmú, kínú ilé yín lè tòrò. Bá jẹ́ àwọn èèyàn àtọ̀gá yín náà ni ẹ fi lè yanjú gbogbo nǹkan tó dàbí issue. Ẹ wá jẹ́ kí ìfẹ́ gbalẹ̀ lọ́kàn yín, ẹ fìfẹ́ hàn sáwọn olólùfẹ́ yín dáadáa lénìí, àwọn náà fìfẹ́ hàn sí yín padà. Ọjọ́ olólùfẹ́ lọ́jọ́ tòní jẹ́. Gbogbo èèyàn pátá ní kẹ́ fìfẹ́ bá ṣe. Tẹ bá lè fẹ́ bá gbogbo èèyàn ṣe lọ́jọ́ tòní, kò ní sí wàhálà, kò ní sí ìdààmú. Anything tó bá jọ mọ́ legal issue láàrin èèyàn àtèèyàn ó ṣeéṣe kí gbogbo ẹ̀ kí ó yanjú lọ́jọ́ tòní pẹ̀lú. Iṣẹ́ yín á lọ dáadáa. Ìbáṣepọ̀ èèyàn tó lólùfẹ́ yín á dára. Ire ó lè wọlé fún yín lénìí. Pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 ní ọ̀sán sí aago 1 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 22. Ọjọ́ tó dára ló jẹ́, ṣùgbọ́n ẹ máa busy gan, ẹ máa busy gidi gan lọ́jọ́ tòní. Stress lè pọ̀ púpọ̀ fún yín lọ́jọ́ tòní, bó tilẹ̀ jẹ́ pé ẹ̀ ń fàṣìkò iṣẹ́ àwọn àtúnṣe kan nígbésí ayé yín. Ẹ ń wò pé nǹkan tí ó tó ẹ fẹ́ yẹ kó tó lọ́jọ́ tòní, ṣùgbọ́n o ẹ wá rí dájú pé focus lórí àwọn nǹkan tó jẹ́ task at hand, àwọn nǹkan tẹ́ ní lọ́wọ́ tẹ́ fẹ́ mójútó láàyè iṣẹ́ níbikíbi, ẹ mójútó wọn lọ́jọ́ sí tòní. Ẹ má procrastinate, ẹ má lò dọ́là àbódọ́sùn láti tó mójútó. Ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀, àwọn nǹkan tó bá dàbí àìlera tó ń bá yín fínra, ẹ dákun ẹ mójútó dáadáa lọ́jọ́ sí tòní. Tẹ́ bá ń kẹ́fìn àìlera kan yìí tìyà mójútó ní kíákíá kó má bàa di nǹkan tó máa di rántó. Tẹ́ bá wá ń ṣiṣẹ́ tíṣẹ́ bá pọ̀ tó bá rẹ̀yìn díẹ̀ ẹ lè sinmi díẹ̀ kẹ́ tó tẹ̀síwájú, kò sí wàhálà, kò sí ìdààmú. Ẹ ti balance ẹ̀ nìyẹn. Ọjọ́ tòní á lọ bó ṣe kó lọ. Ẹ rí dájú pé falẹ̀ mọ́ṣẹ́, iṣẹ́ lóògùn iṣẹ́, ẹ múra síṣẹ́ dáadáa kẹ́ lè ráǹfààní àtòrègbámú. Bẹ́ẹ̀ sì ni púpọ̀ ní lọ́jọ́ tòní àwọn ibi tó dàbí ìgbà pé kó tò, ẹ rí dájú pé focus lé lórí kẹ́ jẹ́ kó tò dáadáa, iṣẹ́ yín á lọ dáadáa, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára. Ire owó lè wọlé fún yín lénìí. Dark grey jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 kọjá ìṣẹ́jú 13 ní àṣálẹ́ sí aago 9 kù ìṣẹ́jú 5 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ afẹ́fẹ́ márìmífín Libra tàbí láàrin September 23 sí October 22. Ọjọ́ ìyọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú, ọjọ́ ire báyìí ló jẹ́ fún yín o. Ọjọ́ tó ṣe é pé púpọ̀ inú yín á dùn gidigidi gan, ayọ̀ yín á sì kún gidi gan lọ́jọ́ tòní. Ọ̀pọ̀lọpọ̀ yín àwọn èèyàn máa gbà tí yín, á dàbí ìgbà pé yín gangan ni ògo ọjọ́ tòní. Ẹ tiẹ̀ ní níṣòro kankan rárá, inú yín á máa dùn láti inú wá, tẹ́ ẹ máa rẹ́rìn músẹ́ jáde. Gbogbo èèyàn báyìí lẹ́ẹ̀fẹ́ bá ṣe lọ́jọ́ tòní. Ẹ máa socialize gidigidi gan lọ́jọ́ tòní. Àwọn èèyàn aláìkí yín ohunkóhun tẹ́ bá wá ń ṣe, pàápàá yín tẹ̀ iṣẹ́ tó jọmọ́ àǹtà kan tó jọmọ́ beauty cosmetic jewelries ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ máa rí ọjà tà dáadáa lọ́jọ́ ti tòní. Creativity yín máa wà at its highest peak. Ọpọlọ yín á jí pépé dáadáa lọ́jọ́ tòní. Àtọ̀gá àtẹnikẹ́ni àti níbikíbi tẹ́ bá wà lọ́mọ aláìkí yín, kódà ó ṣeéṣe kó gbóríyìn fún yín fún iṣẹ́ takuntakun tẹ́ ẹ̀ ń ṣe lọ́jọ́ tòní. Àwọn ọkùnrin máa nífẹ̀ẹ́ sẹ́yìn tẹ́ jóbìnrin lọ́jọ́ tòní. Á dàbí ìgbà pé wọ́n máa bò yín bí èrè àbí eṣinṣin báyìí lọ́jọ́ tòní ni. Bẹ́ẹ̀ sì ni ẹ̀yin tẹ́jọ́ ọkùnrin náà obìnrin náà máa bò yín wìtìwìtì lọ́jọ́ tòní. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́. Ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀ ló jẹ́ fún yín o. Ẹ rí dájú pé lọ́jọ́ tòní lọ́nà tó máa gbà àwọn ayé yín lọ́wọ́. Ẹ máa ríre gbámú lọ́wọ́ ọ̀rọ̀sẹ̀ lọ́jọ́ tòní. Gbogbo ìtẹ́ bá lù àdó fún yín, ìtẹ́ bá ń lé ẹ máa bá, ìtẹ́ bá ń fọwọ́ yín máa tó lọ́jọ́ tòní tí ò ní sí wàhálà, tí ò ní sí dààmú. Iṣẹ́ yín á lọ dáadáa, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára. Ire ó lè wọlé fún yín lénìí. Bright green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 kù ìṣẹ́jú 5 ní àṣálẹ́ sí aago 11 kù ìṣẹ́jú 10 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 23 sí November 22. Ọjọ́ ìyọjọ́ tó dára ló jẹ́. Ọjọ́ ire ló jẹ́ pẹ̀lú. Ọjọ́ mọ̀lẹ́bí ni o. Ẹ rí dájú pé ẹ focus lórí family life yín lọ́jọ́ tòní. Ẹ wá connection láàrin èèyàn àti mọ̀lẹ́bí lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì lọ́pọ̀lọpọ̀ yín àwọn kankan tí ń wà tó ṣe ń pẹ́ fẹ́ mójútó. Bóyá nínú ilé yín ni tẹ́ fẹ́ ṣàrègmẹ́ǹtì ẹ̀, ó dára púpọ̀ kẹfẹ́ ní ṣàrègmẹ́ǹtì inú ilé yín tẹ́ bá ráyè láti ṣe. Ẹ rí dájú pé inú ilé yín àyíká yín ó wà ní ìmọ́tótó dáadáa lọ́jọ́ tòní. Kí positivity lè wọlé fún yín dáadáa níbẹ̀. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ láti fi ṣe dáadáa sí mọ̀lẹ́bí. Tó bá ṣe pé láwọn tó ṣe pé tọ́jọ́ mẹ́ta tẹ́ ti ṣẹ́ condemn, ẹ ṣẹ́ẹ̀kì wọn lọ́jọ́ tòní, ẹ bẹ̀ wọ́n wò ṣàlàáfíà lọ́wọ́ àṣẹ òsì wàhálà nínú family yín. Ẹ rí dájú pé ọjọ́ tòní gbogbo nǹkan tó bá dàbí issue èyí tó ti wáyé nínú family tẹ́lẹ̀tẹ́lẹ̀, ẹ rí dájú pé gbogbo ẹ̀ die down, gbogbo ẹ̀ yanjú pátápátá. Ẹ fẹ́ ní bá mọ̀lẹ́bí ṣe. Àwọn mọ̀lẹ́bí lè visit yín lọ́jọ́ tòní, ẹ̀yin náà sì lè visit wọn. Connection kan máa wà láàrin yín púpọ̀ lọ́jọ́ tòní. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín náà dára lọ́jọ́ tòní. Ire owó náà lè wọlé fún yín lénìí. Light green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ iná àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22.
ọjọ́ ìyọjọ́ ayọjọ́ dùnú, ọjọ́ rere báyìí ló jẹ́ fún yín, ọjọ́ tó ṣe é pé ìfọ̀rọ̀wérọ̀ láàrin àtàwọn èèyàn tó súnmọ́ yín ajá gèrè dáadáa lọ́jọ́ tòní o. Ẹ máa wà highly intelligent, ọpọlọ yín á jí pépé gidi gan lọ́jọ́ tòní. Àwọn èèyàn béèrè àmọ̀ràn lọ́wọ́ yín, tó bá béèrè rí dájú pé ẹ ṣe fún wọn, wọn rí lọ́pọlọ pípé lọ́sí wá bá yín, rí dájú pé ẹ yà wọ́n lẹ́nu pẹ̀lú àwọn ọ̀rọ̀ tẹ́ máa sọ, ọ̀rọ̀ ọlọ́gbọ́n ọ̀rọ̀ àmọ̀ye máa wà lẹ́nu yín dáadáa lọ́jọ́ tòní. Ìbáṣepọ̀ yín àtàwọn tó dàbí ẹ̀gbọ́n àtàbúrò yín, ìbáṣepọ̀ yín máa wọnú ara tádùn tàdánmọ́ wọn lọ́jọ́ tòní. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ fún yín láti fi rí dájú pé ẹ yanjú gbogbo nǹkan tó rádà bí àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó ṣe é pé fẹ́ yanjú pẹ̀lú èèyàn, ìbàjẹ́ níbi iṣẹ́ ìbàjẹ́ níbikíbi, ẹ fẹnu béèrè nǹkan lọ́wọ́ ẹni tẹ̀mẹ̀ kó lè ṣe fún yín, ẹ fẹnu polówó ọjà yín dáadáa lọ́jọ́ tòní, ẹ fẹnu pọ́n nǹkan yín lé dáadáa lọ́jọ́ tòní. Ṣùgbọ́n gbogbo nǹkan tó dàbí síkírìtì yín ẹ má jẹ́ kó wọ́n sẹ́nikẹ́ni rárá lọ́jọ́ tòní o. Ẹ ṣọ́ra ṣe, ẹ má jẹ́ kẹ́nu yín yọ̀ débi pé gbogbo nǹkan tó dàbí síkírìtì àbọ̀nà tẹ̀ ń gbé gbà tí iṣẹ́ yín fi ń lọ dáadáa, ẹ rí dájú pé ẹ má fi hàn ẹnikẹ́ni lọ́jọ́ tòní, kẹ́ kí sára púpọ̀. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́, tẹ́ bá sì lè lo ẹnu yín dáadáa, tẹ́ sì lè rí dájú pé ẹ ṣe dáadáa sáwọn èèyàn àtọpọlọ pípé yín lọ́jọ́ tòní, gbogbo nǹkan yín á dùn yín gbà, iṣẹ́ á lọ dáadáa, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára, ire owó lè wọlé fún yín lénìí. Light green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ ìpele eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19, ọjọ́ ìyọjọ́ ayọjọ́ dùnú, ọjọ́ ire báyìí ló jẹ́ fún yín o. Ọjọ́ tó ṣe é pọ̀pọ̀lọpọ̀ yín ìbáṣepọ̀ yín àtowó lénìí bí ìgbà pé owó yẹn lẹ́ẹ̀ máa lé gidi gan lọ́jọ́ tòní. Owó ọlá àrísìkí àwọn nǹkan yín lẹ́ẹ̀ máa fẹ́ kó fìdí múlẹ̀ dáadáa lọ́jọ́ tòní. Bí owó lá máa ṣe yín lọ́jọ́ tòní tó sì jẹ́ pọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa rí ṣe dáadáa lọ́jọ́ tòní. Ọlọ́run kú ti ṣe ọ̀pọ̀lọpọ̀ yín ẹni tó ní faradà tó sì mọ bá ti ń falẹ̀ mọ́ nǹkan lẹ́jẹ́ ẹ ní faradà lénìí kẹsì tẹpámọ́ iṣẹ́ ẹ bá tẹpámọ́ ṣe máa ráǹfààní àtòrí gbámo ìrí àwọlé fún yín lọ́jọ́ tòní. Pàápàá àwọn nǹkan tẹ ti ń fojú sùn látijọ́ mẹ́ta tẹ ti ń ṣiṣẹ́ lé lórí ó ṣe ṣe kó kílíkì lọ́jọ́ tòní tá sì ràn yín lọ́wọ́ dáadáa púpọ̀ ní máa rí gbámú dáadáa lọ́jọ́ tòní. Àwọn kankan wà tó ṣe pọ̀pọ̀lọpọ̀ yín máa fẹ́ máa wò pé bóyá kí n rà bí nǹkan ní lọ́jọ́ tòní. Ó dára kẹ́ kówó lé lórí, ẹ bá kówó lé mọ́tò, kówó lé ilé, kówó lé góòdù, kówó lé ohunkóhun lọ́jọ́ tòní, gbogbo ẹ̀ pátápátá ló jẹ́ nǹkan tó ṣe pa mọ́ yín lọ́wọ́ tá láàsì fún yín dáadáa tí ò ní sí wàhálà tí ò ní sí dààmú. Ọjọ́ tòní á lọ dáadáa, ẹ ṣáà ti falẹ̀ mọ́ṣẹ́, iṣẹ́ yín á lọ dáadáa, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára, ire owó gan lè wọlé fún yín dáadáa lénìí. Light green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 18, ọjọ́ ìyọjọ́ tó dára ló jẹ́ o. Ọjọ́ tó sunwọ̀n ló jẹ́, ó kọ́ lè jẹ́ miss day bákan. Ẹ lè kọ́kọ́ jí lòórọ̀ kó dàbí ìgbà pé ìfàǹfà kan tó wà láàrin èèyàn àtèèyàn, bóyá ìfàǹfà tó jọmọ́ ti ọ̀rọ̀ owó ni, kó dàbí ìgbà pé ẹ̀ṣẹ̀ níyanjú bọ̀ díẹ̀díẹ̀, gbogbo ẹ̀ máa padà níyanjú tó ṣe pé kò ní sí wàhálà kò ní sí ìdààmú. Ọjọ́ ìjọ tó ṣe pé ní láti rí dájú pé ẹ fókọ́ọ̀sì lórí láìfò ti yín gangan tó rọ́pọ̀lọpọ̀ yín nǹkan tó jọmọ́ ire ìrìn àjò iye ọ̀nà jíjìn kan ó lè wọlé fún yín lọ́jọ́ tòní. Àǹfààní lè wọlé fún yín láti ilẹ̀ òkèèrè dáadáa lọ́jọ́ tòní. Àǹfààní náà sì jẹ́ ìta múnú yín dùn tá máa yọ yín kún tá máa ra yín yá gágá dáadáa lọ́jọ́ tòní. Àwọn èèyàn tó rọ̀gbà yín ká àti tó jìnnà sí yín àti tó súnmọ́ yín gbogbo wọn ló máa nífẹ̀ẹ́ sí yín lọ́jọ́ tòní. Àwọn èèyàn wá látọ̀nà yìí láti wá bá yín dúnàdúrà lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe kọ́pọ̀lọpọ̀ yín gan gba àlejò lọ́jọ́ tòní tó ṣe pé àlejò náà máa jẹ́ tó ṣe pé àbí káyìíká yín kó gbalẹ̀ fún ìdùnnú àtayọ̀. Bákan náà lọ́jọ́ tòní èèyàn tó súnmọ́ yín pẹ́kípẹ́kí bí ẹ̀gbọ́n àbábúrò yín kan wọ́n á ṣe nǹkan kan tó ṣe pé wọ́n á fi sọ̀pọ́ọ̀tì yín, wọ́n á dúró tì yín gbágbágbá lọ́jọ́ tòní, tínú tí yín gbádùn pé lágbájá dúró tì mí tàmẹ̀dù dúró tì mí, ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́, gbogbo nǹkan yín á dùn yín gbà. Òun ọba yéṣù kékeré tó lè wáyé láàárọ̀ yẹn náà ló fẹ́ wáyé, lẹ́yìn yẹn kò sí wàhálà kò sí ìdààmú mọ́. Àtọjọ́ tòní gbogbo nǹkan á lọ dáadáa, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára, ire owó náà lè wọlé fún yín lénìí. Magenta jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 láàárọ̀ sí aago 8 kù ìṣẹ́jú 5 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ mi tí kì í rú Pisces tàbí láàrin February 19 sí March 20, ọjọ́ yìí ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ ìmísí ọjọ́ ẹ̀mí ló jẹ́, ẹ̀fẹ̀ ní wà ní ẹ̀yin nìkan ló dára púpọ̀ kẹfẹ̀ ní súnmọ́ lọ́hùn kẹsúnmọ́ lẹ́dàá yín kẹṣe prayer dáadáa lọ́jọ́ tòní. Gbogbo nǹkan tó jọmọ́ spiritual work èyí tí ilẹ̀ lè ṣe lọ́jọ́ tòní. Ní ìparí fídíò yìí máa sọ nípa nọ́mbà tẹlẹ mẹ́sẹ́jì fẹ́yìn tẹ́ bá fẹ́ ṣèwádìí onírúurú ẹ rí dájú pé ẹ̀fẹ̀ ní ṣe gbogbo nǹkan tó jọmọ́ spiritual work ẹ wà ní ìmọ́tótó ló dára ẹ rí dájú pé ẹ tún kóra yín níjàánu pẹ̀lú à ń dá ẹ̀ṣẹ̀ à ń ṣe èpè fún yàn à ń sọ̀rọ̀ òdì sí yàn à ń lérò kèrò sí yàn gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn jìnnà sí lọ́jọ́ tòní ẹ wà ní mímọ́ ló dára kẹfọgbọ́n ṣe kẹfẹ̀lẹ̀ ṣe lé ní kò sí bó tilẹ̀ wò kórí púpọ̀ ní ilé fẹ́ máa ní àwọn kan tó jọmọ́ mood fluctuation mood yín lè fẹ́ máa dàbí ìgbà pọ́n rí bákan bí ìgbà pé àyà yín fẹ́ máa ga sókè bákan ṣùgbọ́n ẹ fọkàn balẹ̀ kò ní sí wàhálà kò ní sí ìdààmú gbogbo àpadà àdùnyìn gbọ́ kan yín àpadà balẹ̀ tí ṣe á lọ dáadáa tí ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára tí ire wá wọlé fún yín lè ní pàtàkì ẹ tẹ̀lé ohun tó ń sọ sí yín lọ́kàn lọ́jọ́ tòní ẹ tẹ̀lé bí ẹ ṣe ń fìlẹ̀ ẹ tẹ̀lé bọ́kàn yín ṣe ń sọ lọ́jọ́ tòní eléyìí máa ràn yín lọ́wọ́ dáadáa. Bíìjì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 8 kù ìṣẹ́jú 5 láàárọ̀ sí aago 10 kọjá ìṣẹ́jú 10 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033
897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.